kan tí wọ́n ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ìlú kan tí wọ́n ṣẹ̀, Allah ta'adilu, kẹ wá pa ṣíṣe déédé kẹ parẹ́ kú nù òwe yín, wọ́n parẹ́ mọ́ síbẹ̀. Olúwa ní aidilu huwa aqrabu littaqwa, kẹ ṣe déédé yẹn, kẹ gbé ti a fún a, b fún b and c fún c, òun ní jẹ́ pé èèyàn jẹ́ olùbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run fẹ́ràn àwọn tí ó lè ṣe déédé púpọ̀, qawlan wa amalan. Inna Allaha yuhibbul muqsitin. Ọlọ́run ló ń fẹ́ràn àwọn tí wọ́n ń ṣe déédé. Nabi sallallahu alayhi wa sallam nínú àdísì tó fẹsẹ̀ rinlẹ̀ tí Imam Muslim gbà wá àtàwọn míì, Ànábì ní innal muqsitin, àwọn tí wọ́n bá ń ṣe déédé, ala manabira min nurin. Innal muqsitin, àwọn tí wọ́n bá ń ṣe déédé inda Allahi lọ́dọ̀ Ọlọ́run, ala manabira, ipò tí wọ́n wà yóò ga bí mímbàrí sí máa ga táwọn èèyàn wà nílẹ̀ bí wọ́n sì wà lálkìyámà nìyẹn. Min nur, inú mọ́lẹ̀. Ọlọ́run kó fà wá àti yín sínú wọn. Náà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ni pé ẹ̀ṣẹ̀ táwọn bàbá yìí ṣẹ̀ gan ni ò ní yéèyàn tí wọ́n bá ń bíra yàn ẹ̀ṣẹ̀ kí Alhaji àgbà ṣẹ̀ nísìn. tí a bá rí àwọn ta ni wọ́n ń nà, ta ni ń ké tara, ta ni ìnira kíké ń bá, ta ló ṣẹ̀ kí n ta Alhaji àgbà ń bilé, kí n ta àfá àgbà ń bilé, àfá Zaki ó kọlé wọn nu àbúkọ kọ̀bílà àfá Zaki, kò sí ilé ará àgbàjì ń bẹ̀, kò sí ilé ìmọ̀lé ń bẹ̀, ilé iná bábà, ilé àwọn àfá àgbà Tajul Adabi kò sí ń bẹ̀. Yìí ṣe tẹ́ ń pa ó kọ ẹni tí èsì fámìlì wọn mọ́nu fámìlì wọn. Àbẹ́sẹ̀ tí wọ́n sàṣẹ náà ni pé wọ́n kọ́ ẹni tó kọ́ àfá Zaki ń kíw. Àwọn tí wọn ò tó ọmọ Alhaji àgbà bí nílé ọmọ Tajul Adabi, wọ́n láwọn ń ha Tajul Adabi láti òkè, Alhaji àgbà látòkè dókè. Aláwọn tí wọ́n fọmọlúwàbí ṣe o. Àwọn ń pọ̀ ọmọ kan ní golden son of kìnìkan Markaz àti máa ń rọ̀rọ̀ rẹ̀. Bẹ̀rù àti ìbọ̀tán tara rẹ̀ náà. Gbogbo mo lè sọ tó bá délẹ̀ tán yóò kù wọ nìkan lọ́wọ́jú Ọlọ́run, yóò sì kù wọ nìkan láyé ń bí iná. Àtọmọ̀ kọ́dà tó náà máa lógo báyìí. Àtàlákùnrin kan níwò, ọmọ wo ni mo rò pé yóò sọgbó nígbé àbí kan, máa ń jọyìn àwọn Lárúbá papọ̀ báyìí, yóò sàfẹ́ máa sọ Lárúbá, ìmẹ́ tó sọ fún gbogbo Lárúbá. Yóò sàmọ́ da gbogbo nǹkan rú ní Bismil Markaz. Àmọ́ àbú ẹ̀yìn wallahi, bó tí ń sọ yìí náà yìí bú ẹnì kankan yín. Torí pé ẹ̀yin kọ́lẹ̀ ń bú Alhaji àgbà wallahi. Golden son of Markaz àbí kìnnìkan, ìwọ kọ́ ló ń bú àfá àgbà Tajul Adabi wallahi. Ìwọ kọ́ ló ń bú Khalifatul Adabi yìí, ìwọ kọ́ ń bú gbogbo àwọn àfá wa tí wọ́n ṣẹ́kù lónìí wallahi lazim, ìwọ kọ́. Àfá Zaki ní ń bú wọn, òun ní ń bú wọn. Kí lẹ tó fẹ́ káwọn ẹ̀yin èèyàn náà, kí lẹ fẹ́ káwọn àfá wa ó ṣe? Àwọn àfá wa Samahatul Walid, Al-Murshidul Aam li Jama'ati Ansarul Islam, Ansarul Islam láì máa yé gbà àwọn àfá wa yára. Wọ́n kí gbogbo wa ń lọ, kìí ṣe ẹ̀kan kìí ṣe méjì, gbogbo iná lẹ́ ń rí. Ẹ bá tún wá fẹ́ sọ̀rọ̀, ẹ wá tún máa pa àwọn àgbàlagbà alálábòsí pé wọn ò ní pè wọ́n. Níjọ́ tí wọ́n ti ń pè wá yìí, àwọn bàbá wa tí wọ́n sẹ̀yìn ilẹ̀ tí wọ́n já àfá fún yín, ẹ ń já àfá fáwa náà o, níjọ́ ni wọ́n pè yín bá wọn rí. Ẹ má ṣàbòsí, ẹ ṣe déédé, àwọn àfá wa ń gbìyànjú, àwọn bàbá wa ń gbìyànjú. Khalifatul Adabi yìí nafsuhu, àwọn fún ara wọn, wọ́n pè wá ń ta gbangba tí gbogbo yín náà rí, kìí ṣe ẹ̀kan kìí ṣe méjì. Bí wọ́n sì ṣe ń pè wá ń ta gbangba wallahi, bí wọ́n sì ń pè wá nulẹ̀ náà, èmi be that. Wọ́n tún sọ fún mi jọ́ kan pé tó bá ti mọ̀ pé tó bá ń bú Alhaji àgbà, ara rẹ̀ ò ní gbé ọ́fíìsì mọ́wò. Wallahi al-azim.
èyí tí ń sọ yìí náà kí n kọ́kọ́ fi nǹkan kan lélẹ̀ kí n tó kílẹ̀ parí ọ̀rọ̀ mi kìí ṣe tó jó o ní ẹ bá bọ́ àwọn alájà àgbà form front náà níwà bí tí mo wà lánàá náà níwà àmọ́ kí sáfẹ́ kí ló máa dàrú ni àwọn mọ̀rìkàsí wọn jẹ̀bi ń bí eléyìí wàláhì wọn jẹ̀bi. Ànábì ní inna min akibaril kabair inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù an yasubba ar-rajulu walidayhi ó ní kí ọmọ ọmọ ṣépè an yal'ana Ànábì an yal'ana ar-rajulu walidayhi ọmọ ọmọ ṣépè láwọn òbí rẹ̀ addahu ar-rasul min akibaril kabair yani min al-kabair kéèyàn ọmọ ṣépè bí àwọn tí wọ́n bí láwọn tí wọ́n kọ́ Ànábì nínú ògbóǹtarìgì ẹ̀ṣẹ̀ ló wà kabiratun min al-kabair. ẹ wà láwọn kan Ànábì ló wíbẹ̀ o wọ́n á bí Ànábì pé èyí ṣe tọ́mọ́ ọmọ ṣépè lé àwọn òbí rẹ̀ tí wọ́n bú wọn tó pọ́sibù bẹ́ẹ̀ Ànábì ní bẹ́ẹ̀ ni an yasubba ar-rajulu ar-rajula kéèyàn ọmọ bú ọkùnrin mi àbí kó máa bú àáfà aláàfà àbí kó máa so kìí ṣe mo sọ pé kìí ṣe ẹ̀yin Markazi gbogbo yín tẹ́ ń sọ kìí ṣe ẹ̀yin lẹ̀ ń bu wa kìí ṣe ẹ̀yin lẹ̀ ń rí dínkù àwọn àáfà wa kìí ṣe ẹ̀yin lẹ̀ ń ṣe ń tẹ̀kọ́ su ní makanati àáfà sákìní gbẹ̀yìn tẹ́ wá jẹ́ akẹgbẹ́ mi nínú àdàbíyà látòrí mi tájọ jẹ́ déédéé báyìí àti gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé wa àtẹni tí ń sọ lọ́rọ̀ bíi tèmi tó náà ti ń pìrìpìà fún ojú bọ́ǹbù dákun ṣe sùúrù àti wọ́n tí ọlọ́kọ̀ nǹkan ẹ ṣe sùúrù torí pé àáfàá ló tọwọ́ wa bọ̀ kò sí ní tó kàn wá pẹ̀lú ìjà tí wọ́n ń jà kí làáfàá lọ dá sí Fásakì kí lè lọ dá sí ẹ̀yin lè lọ wá wàhálà ẹ̀yin lè lọ tọ́ná wọ̀rọ̀ kí lè lọ wàláhì ẹ ṣe déédéé huwa aqrabu inda Allah òun ni ó sún yàn mọ́ lọ́hùn kò sí ń tọ́kàn wá lẹ́sẹ̀ kò sí ń tọ́kàn wá lójú kò sí ń tọ́kàn wá lẹ́sẹ̀ nítorí pé alájà wa wá sọ́dọ̀ yín lánàá lè wá fi jáde ẹ wá ní wọ́n bá wù àlìfíṣkì kìíní kan nǹkan kan ẹlẹ́rìí tí wọ́n dákọ̀ rẹ̀ ní abà wọ́n jà sí jàmbá Islam ò ní tò ìlú ò ní tò bàbá níjọ́ la fẹ́ bá lọ níjọ́ la fẹ́ bá lọ ìlú ò ní tò so àfáà alájà wá sọ́dọ̀ yín lánàá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan kan kí ni wọn ò ní kọ́ àwọn èèyàn àfàwọn kèfèrí àfàwọn gbà àfàwọn hábà ilé kí ó tó produce odidi Olóyèdé ilé kí ó tó produce odidi Professor Hamza Professor Kakuri kọ́dà wọ́n produce títí tí wọ́n produce Sheikh Imran ilé kí ó náà ló produce mufti gbogbo Ìlọrin tòní tẹ́ ń jẹ́ khalifa àwọn báyìí ilé kéwù náà nù àbí kèfèrí làwọn náà dákun ẹja ntí ò bá ṣe kàn wá àwa kì í jíjẹ bí ó yẹ kó àná bá fẹnu àtẹkàn alájà àgbà níbi tí ò yẹ ní jáde pẹ̀lú gbogbo ara mi yẹn ni so àmọ́ eléyìí ẹ rí pé mo ń fáwọn èèyàn sùúrù ẹja stop ẹ̀ náà kí lẹ́sẹ̀ táwọn alájà àgbà ṣẹ̀ gan ó yẹ káwa àwọn àdàbí àkàbìrà wa àbí gbogbo Ìlọrin kábìrà wa pé kí lẹ́sẹ̀ àwọn àbáyé kí lẹ́sẹ̀ alájà àgbà kí lẹ́sẹ̀ Tajul Adabi kí lẹ́sẹ̀ Sheikh Adam tó yẹ pé kó dáadáa ẹ̀san ńláńlá ká lọ kó bá wọn wájú Ọlọ́run àbùkù èpè kọ́mẹ́ǹtì oríṣiríṣi lọ́rọ̀ ní kíkọ òun là ń lọ rọ́ bá wọn nù sáré ìsáburú ni kéèyàn máa ṣẹlẹ̀ àmọ́ ó yẹ kéèyàn ti tó gbọ́n náà pé ó ti tó báyìí àwọn tí ò tó wá ń kú adájọ́ ọjọ́ rẹ̀ ń kú àwọn dédé wá ń kú ṣé wá ṣe lọ́ bọ́lọ̀ ni kí lè ṣe àwọn bàbá yìí gan kí lè ṣe Sheikh Adam kí lè ṣe Alhaji Àgbà kí lè ṣe Tajul Adabi kí lè ṣe bàbá Lágbàjì
kí lẹ́sìn bàbá wọ̀nyí lọ́dọ̀ gbogbo wa ìyọra mílẹ̀ o ẹsẹ̀ wọn ni pé asàsúlà náà sì ilé madarisa sẹ́sẹ̀ wọn nu pé máa hàdú lana turuq wasahalu lana subulaha abẹ́sẹ̀ wọn ni pé ja'aluna fursana al-manabir ashrafu al-aqtar kalla wa alfu kalla léyìí sẹ́sẹ̀ wọn rọ ẹ̀yin ọmọ yàwá Markazi kan méjì mo fẹ́ látòrí tèmi yìí tó fi dórí àfà Sàkí àti gbogbo tí má jádàbíyà anybody nínú wa tó bá tẹ̀sẹ̀ ta ṣe ọ̀kọ̀rọ̀ dọ́dọ̀ yín òun ni ẹ lọ bájà kò sí tọ́ka lájà gbàmbẹ̀ ilé rẹ̀ àtàwọn tí wọ́n bí òun ni ẹ lọ wá kẹ́ mọ́ bú àwọn bàbá rẹ̀ falájà àgbálẹ̀ falájà àgbálẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ tiwa náà àní dọ́dọ̀ Sheikh Adam àní dọ́dọ̀ Mudirul Markaz àní dọ́dọ̀ ẹ̀ ń tẹnu bá ń hún tó fẹ́ kí wọ́n bú àwọn òkú òun kí n kálukú yóò sì tó bẹ̀rẹ̀ wá àti dẹ́bà máa ṣe nísì gbẹ̀yìn àdàbíyà kẹ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ tó bá tàn kó fẹ́ bẹ̀ ìbú ni a fẹ́ sọ̀pọ́ọ̀tì ẹnìkan tí wọ́n ràn ó ń ṣe rẹ̀ dákun fi sí bẹ̀rẹ̀ wá àti rẹ̀ pé ó kọ alájà iṣẹ́ alájà àgbàkọ́ ọmọ wa jẹ́ yìí iṣẹ́ tara mi ni o kí wọ́n lè mọ bí wọ́n ṣe mú ọ. táwọn Sàkí bá ti fi sí bẹ̀rẹ̀ wá àti rẹ̀ ni pé iṣẹ́ tílé òun làwọn wá iṣẹ́ tara wọn làwọn wá jẹ́ báyìí ó dọ́dọ̀ alájà àgbà ẹni tó bá lọ́rùn alájà àgbà ń gbà àbọ̀ fẹnu kàn alájà àgbà bí Tajul Adabi ni dédé ní tó bá kan wájú Ọlọ́run yóò tó àwọn náà tó wá ń ṣe tiwa náà fún láyé ń bì. àwọn olóyè ọba Ìlọrin àwọn ọba Ìlọrin ṣéèkù àwọn alájà àgbà àwọn bàbá Fáyàrá àti gbogbo wọn hátà bàbá wa Al-Imam al-Akbar li Madinati Ọ̀fà bí wọ́n ṣe ń ṣe wá sí ìta gbangba bẹ́ẹ̀ ni wọ́n ń pè wá ń kọ̀rọ̀ wallahi lazim ń ṣe sùúrù alájà àgbà orí báyìí. àwọn àfáà àgbà Sheikh Bukhari bẹ́ẹ̀ làwọn náà bẹ́ẹ̀ ni àfáà àgbà Sanu Sheikh gbogbo wọn wọ́n ṣe ń sọ fún wa ń dàgbà wọn ń sọ fún wa lẹ́yìn wallahi gbogbo wọn tí mo dá kan bí wọ́n ṣe ń ṣe nìyẹn. So anybody látòrí àfáà Sàkí àbẹ́nú àdàbíyà náà àwọn ọ̀dọ́ tá bá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun tó bá wọn pọ̀ lẹ́nìkan tó fẹ́ bá jà jáwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ wá sí rẹ̀ pé kìí so o wá sí fídíò eléyìí pẹ̀lú ọkọ̀ ilé kéwù rẹ o so wọ́n ti mọ̀ pé ilé kéwù kọ́ ọ̀ràn ọlọ́run rẹ̀ ilé kéwù ọ̀ràn wa kọ̀ọ̀ràn ẹnìkan níṣẹ́ tó bá fẹ́ lè jẹ́ anybody free láti support ibi tó bá wù láti tajà fẹ́ni tó bá wù láti rajà fẹ́ni tó bá wù ṣùgbọ́n ìbúwádùn àná yàní àni madrasati náà ìbúwádùn náà àná gbogbo tí ó dà násà rẹ̀ so gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní Markaz ọ̀fọ̀lọ́wọ̀n ọba àlekè ọlábẹ̀yìn ẹjọ́ tó bá wọn ẹ má tọ́dọ̀ àwọn alájà àgbà bí ṣe ń gún yíhùn bẹ́ẹ̀ ni ń gún àwa náà káàánú wa jáde ká máa bí ibú ká máa sígbá ká máa sàwó ká máa túra wa láṣìírí àwọn àlọrin kan náà kádàmà yìí fákàrún mímọ̀ fákìrì Ìlọrin so àwọn alájà àgbà rúkúnú min arkaniha wọ́n alágbàjẹ́ tí gbogbo àwọn àmìdá ìlú àwọn ará àtàwà wá wọ́n máa fún wa wọ́n máa bú wa búlù wa lọ́tún búlù wa lọ́sì so ẹ dákun torí tọ́lọ́hun ẹ rí pé mo wá náà ni mo sì ti tọ́ pé gbogbo wa láwọn a máa ṣẹ́tù rẹ̀ ni so lópin ìgbà tó bá jẹ́ pé àwa là ń lọ fínràn àfáà Sàkí ló lọ fínràn ó kọ alájí àgbàlẹ̀ gbèrú ẹ sì mọ̀ pé ẹ̀yin náà rọ́mùsùn mírù mú sí yá sí ilé madrasa so kẹ́ a máa sọ̀rọ̀ ẹni tẹ́bá anybody ní kẹ́ mọ́ sọ̀rọ̀ àwọn tẹ́bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dákun ẹ jẹ́ àwọn mọ̀ pé ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín kìí ṣe ẹ̀yin nìkan àtàwọn àdàbíyà mi náà ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín pé ọ̀rọ̀ iṣẹ́ tẹ́fẹ́ jẹ́ yìí o tara yín ni o ká má fi lè kí oyin kùn ẹni tó bá fi lè kí oyin kùn ń gbà Ọlọ́run ó bì láyé oṣù bìlá kíámà assalamu alaikum
wa rahmatullahi ta'ala wa barakatuh. Assalamu alaikum.